Adewale Elesho lórúkọ mi. Kí ni ìṣe yín láàrin pẹ̀lú bàbá olóògbé báyìí? Ọ̀rẹ́ mi gangan ni. Ǹjẹ́ lè sọ díẹ̀ nípa wọn fún wa? Ọ̀rẹ́ mi ni. He is an entertainer like me. A colleague nínú fídì yìí. Ọmọlúwàbí èèyàn. Ọparí. Kí ni aláìní máa gbàgbé bí tẹ́ bá tiẹ̀ wọ́n ti báyìí? Kò sí tí mo lè tí n bá lo words fún. Ó dàbí pé mo gbàgbọ́ pé ó ti kú. Tí n bá sọ pé he was an entertainer like me when he was alive. Ìyẹn mean pé mo gbàgbọ́ pé ó ti kú nìyẹn. Èmi ò tí gbàgbọ́ pé ó ti kú. Títí dé sìn èmi ò gbàgbọ́ pé ó ti kú. GboahTv. You're watching GboahTv. Kindly click on the subscribe button and the bell beside it so you get notified when we drop new videos. Thank you. Mi gbàgbọ́ bó ṣe ń rí ní mind mi bó ṣe ń ṣe mí mi gbàgbọ́ pé ó ti kú. Àmọ́ wọn lẹ́ni fún àwọn ọmọ wọn tó wà níyà yìí. Kò sí wọ́n unite ara wọn náà ni wọ́n fìmọ̀ ṣọ̀kan náà ni olórí ló ti lọ ẹ̀ kí wọ́n mọ̀jẹ̀lẹ̀ wọn dá oró àti kí wọ́n dẹ̀ mú ẹbí bàbá wọn ní ọ̀kúnkúndùn nítorí pé àwọn ni wọ́n ti wà kó tó di pé àwọn dáàrin wọn ẹbí ti wà kéèyàn tó bí ọmọ àbúrò ti wà fún bàbá Suwe ẹ̀gbọ́n ti wà kó tó di pé márì kí wọ́n jẹ́ kí àjọṣepọ̀ àárín àwọn ẹbí wọn náà kó gúnrégé àtàwọn ọ̀rẹ́ bàbá wọn. Finally, ojú wo la fi ń wo industry Yoruba film nowadays? Èmi ò mójú tẹ́ fi ń wo. Mo lẹ́ni sọ̀rọ̀ adé pé ìyípadà lótìtọ́ ti wà ń bẹ̀. Kí ni àwọn nǹkan tó tún kù àti àmọ̀ràn tẹ̀lé fún industry bí tí mo ń bọ̀ lọ́wọ́ lọ́wọ́ yẹn? Ṣé mọ̀ Nigeria problem remain as it is. Ṣé mọ̀ pé financial aspect náà ni ìṣòro tí sinimá ní. Àwọn èèyàn kan máa ń complain wọ́n máa ń comparison yẹn ò dẹ̀ work kí wọ́n máa fi wá wé America kí wọ́n máa fi wá wé UK. Ìgbà tí mi gan dé Hollywood níbi tí sinimá ti bẹ̀rẹ̀ ní Los Angeles ní California mo mọ̀ wípé yes àyà kankan níbí nítorí pé a ní táfìyà equipment wa ò bá tí wọ́n mú talk of standard equipment excellent ni location wọn my God gbogbo nǹkan tí wọ́n ń ṣe pátápátá ṣe mọ̀ but tí àwọn èèyàn bá wa máa fi wéra wọn wọ́n ní kò dàbí ti America. But my belief is this: Rome was not built in a day. Sooner or later, àwa náà á débẹ̀ lágbára Ọlọ́run. So, orúkọ ikán lẹ́ẹ̀kan sí. Torí à ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ ìkọlọ́run kó jẹ́ kó ṣeé ṣe. Ìjọba ìpínlẹ̀ Èkó fẹ́ mú ọ̀rọ̀ sinimá lọ́kùnkúndùn. Wọ́n dẹ̀ ti ní kọ́lọ́run kó jẹ́ kó ṣeé ṣe. Wọ́n plan láti ní budget fún àwọn òṣèré láti máa ṣe standard production tí ó máa cut across ní gbogbo ọ̀nà tí a lè fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú gbogbo sinimá tó bá ń lọ ní àgbáyé. Ẹ ṣé gan sà. Ẹ ṣé. Orúkọ ẹlẹ́kan sà. Adewale Elesho ni mo ń jẹ́. Ẹ ṣé. GboahTv. You're watching GboahTv. Kindly click on the subscribe button and the bell beside it so you get notified when we drop new videos. Thank you.